Kilo le fa gas gas gas. 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 Nunca 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 possibilita só. Nunca 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 possibilita for nobody only pass. Rora shit. Kupa ojú àwọn ọba fọ́ malabala ni ó máa wò káyé o ojú wa lè rorò apọ́n bí Apollo and whereas kò máa sí àkókò kámọ́ gbọ́gbọ́rọ̀ mi o kí ló lè wà lára kókó fẹ́fẹ́ ṣé wọ́n rẹ̀ kí máa gbàràdà o nùkà bó ṣe yẹ kó rí gangan nìyẹn o nùkà bó ṣe yẹ kó rí gangan nìyẹn fa. Kilo le fa gas gas gas. Kilo le fa gus gus gas. Kilo le fa gas gas gas. Kilo le fa gus gus gas gas. Nunca 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 possibilita só. Nunca 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 possibilita for nobody only pass. Bẹ́ẹ̀ni gbórí kúrò jàre. That's so much. Dìde náà. Lẹ́sùn òṣì. Bàbá tí ẹ ṣe kan tẹ́mi gbàgbé sọ̀rọ̀ ṣe kí wọ́n náà sún sí bíbá yẹn. Pé scatter everywhere o lè clean o lè ṣe ọkàn. Ṣé kí a kò clear everywhere? Dọ̀tí òṣì. Ọlọ́mọ akọ bá sùn nìyẹn kì í. Máa kí everywhere kò ṣí kí àwọn jáde ìwé lẹ́yìn. Vai quem é que não se eu ver uma coisa no chão. Ah, tó bẹ́ẹ̀. Ọ̀rẹ́. Mo jẹ́ ẹ̀yẹ òkè ń pẹ́ ntì ẹ̀. How you doing? So apa? Yeah, o ṣe. Èmi ti ready nìyẹn. Let's start going. Ní sùúrù jẹun. Jẹun. Eléyìí set table ni. Dara! Ó ti bẹ̀rẹ̀ ìwé o. Dara! Ṣé mo ti bá bẹ̀rẹ̀ sí wa ni mo tún ti bẹ̀rẹ̀? Why is the table not set? Where is my breakfast? Má bínú, mi ò fẹ́ ṣe sílẹ̀ ní kó má tutù. Ìwọ náà ló máa ní pé kí má máa gbóúnjẹ tútù wá fún mi, ò dẹ̀ fẹ́ kó bínú. Ṣé o tún ti bẹ̀rẹ̀ ìwé? Ṣùgbọ́n ọ̀hún tó sọ. O fẹ́ kí n bínú sọ mi di angry bird tó máa ń bínú anyhow. Ṣọ́kọ̀ máa ń bínú ṣábí ajá. Ṣé mo máa dédé bínú sọ́ba ẹ̀kọ́ wọ̀ ló ń push mi? Má bínú, máa sáré lọ bẹ́ẹ̀ ṣe. Stop saying má bínú! Jọ̀kẹ́ ṣe tí bàbá àtijọ́ ẹ̀ bá bá ẹ̀wí lẹ́sìn wà á sọ pé wọ́n bá ẹ̀wí wọ́n bínú unnecessarily. Wọ́n dẹ̀ máa fẹ́ kí n máa feel bad. So ẹ̀ṣẹ̀ ní pé kò ṣe kan tí ò dá kí n bá ẹ̀wí. Ṣé bàbá àtijọ́ wọn bá ẹ̀wí lé? Ṣé wọ́n bá ẹ̀wí lé náà tó bá bẹ́ẹ̀ wà sọ pé wà kàn yín bá ẹ̀wí? Of course, if you don't do anything wrong, mi ò ní sọ̀rọ̀ náà. Wọ́n ló ń provocate, wọ́n ló máa ń get me angry all the time. Mama bẹ́ẹ̀ sọ máa kí gbẹ́bọ́ mi kí n tó sọ wé àti sọ ABC. You're so rude.
Ọ̀gá kí ni mo ti sọ ń sì ṣe bí torí ọ̀rọ̀ oúnjẹ náà ni mo ṣe ń sọ gbogbo ilé and again mo máa ń sọ fún ẹ mi ìgbé ìyá mi àti bàbá mi wá síbẹ̀ kó má máa sọ mi ò láìkẹ́. But Dara, he's your husband. Ó ní right láti sọ anything tó bá fẹ́ sọ sáwọn parent àbí whoever. He's your husband. Òun láì. Nuga, rọra nà díẹ̀ má jẹ́ pé ṣe. Má jẹ́ kó lẹ́jẹ̀ la nà díẹ̀. Nà díẹ̀ it makes sense now. Mi ò dẹ̀ wá wọ bẹ́ẹ̀tì o, mi wọ bẹ́ẹ̀tì. Nísù ibo ni bẹ́ẹ̀tì wa ṣe lẹ́nu nínú ilé ni. Má fọwọ́ nà jẹ́ ibo ni bẹ́ẹ̀tì ẹ wà jẹ́ bẹ́ẹ̀. Like it? Fine. Yeah, go bad. Fine. Non tarnished, no. I would have preferred raw gold. Raw gold. Ṣé ọmọ ọdún máa ṣẹlẹ̀ yẹn máa gbélé máa lọ swap ẹ̀ máa mú raw gold wá. Ọmọ ọ̀rẹ́ máa lo ilé ibẹ̀ máa ra raw gold ní next week. Kò tó bá ń tò sọ́run mo kọ̀ gbogbo ẹ̀ máa rí mi máa bling bling náà gbé máa shine mo kọ̀. Fine. Go bad. Bad. Do. Thank you. Oh, yeah, thanks. Babe, kí ni ká jẹ báyìí? Ìwọ sọ nǹkan tó fẹ́ jẹ kí n lọ bẹ́ẹ̀ sí because ebi ò tiẹ̀ really pa mí inú mi kún bákan. Inú ẹ̀ ṣe máa kún, ó yá má bínú. Tó bá nìkan tí mo ṣe fún ẹ tó like má bínú, má jẹ́ kí inú ẹ kún, jẹ́ ká lọ jẹun. I don't get. Mo ní kó má bínú ni, àbí ṣé torí mo sọ pé àbí torí mi ra gold gangan wá. Mo sọ pé màá rà next week, mo promise ẹ jọ. Mo tó bá ti dé báwo máa affect èmi náà kò jẹ́ kí inú mi dùn. Babe, stop it. Mi ò bínú, I'm not angry. Kí ló fẹ́ bí mi nú? About the jewelry tó rà, kò sí koko tó ṣẹlẹ̀, mo like ẹ. I just had mood swing nígbà tó kó dé ni. Kò mo dey appreciate it, so why you begging me? Láti ní mood swing, ó máa affect èmi náà. Mi ìfẹ́ kó ní mood swing ní má bínú. Inú ò ní dédé kún tí màá ṣe, àjọ máa ń jẹun, àjọ máa ń ṣe everything. Mi ò bínú. Àmọ́ mi ìfẹ́ kó bínú ni mo ṣe ń bẹ̀ pé kó má bínú. You're still begging. Má bínú pé mo begging. Babe, sọ nǹkan tó fẹ́ jẹ, mi ò bínú, sọ nǹkan tó fẹ́ jẹ, yé bẹ́ẹ̀ mi náà. In case tó bá ń bínú, mo ṣe ní kó má bínú, but tó bá lóò bínú náà, má tó bínú náà mo ṣe máa sọ. Jẹ́ ká jọ lọ kitchen ká jọ lọ dáná, tó bá wọn kó bínú. Thank you. Wọ́n ti sú mi. Lójú máa sọ. Ẹ káàsán o, ẹ pẹ̀lẹ́ jàre, báwo ni ṣé wọ́n ṣẹ̀gbẹ̀yìn sí ìbàyìí ni. Láti gbó. Èmi nìyá Dára tí wọ́n ń gbé bí ọkọ àti ìyàwó tán wà ń bí. Dára wo nu wọn? Dára ìyàwó ẹni tó nílé èmi ni mọ́mì wọn ṣó wà nílé. Ìyàwó tó nílé àgbọ̀dé ìṣẹ̀lẹ̀ sí ń jẹ lọ́bẹ̀ o. Ó ṣe ẹ̀dí pé Mr. Nuga wọ́n ti ta ibi táwọn jẹ́ ọkọ àti Dára. Kò lè rí bẹ́ẹ̀ wọ́n ta lé wọn láì bùn mí gbọ́. Ẹ pẹ̀lẹ́ ẹ ǹlẹ́ ṣó sì tán àbí báwo ni. Ẹ jọ̀ọ́ àbọ̀kọ mi ẹ má bínú sà. Bàbá mi jọ dúró ọlọ́mọ àìtí wọlé jọ mo fẹ́ kó fún mi ní àdírẹ́sì. Ẹ máa fọ ọbẹ̀ ní tẹ́ bá ti ń sọ̀rọ̀ ẹ pẹ̀lẹ́. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kó fún mi ní àdírẹ́sì ọ̀dọ̀ wọn ni kí lè tètè lọ torí ibi tí mo ti wá jìnnà jọ torí ọ̀dọ̀ bàbá mi. Ibi tó kó lọ ibi kì í ṣe gọ́gù ló máa ń fún yàn ládírẹ́sì tí wọ́n ti rà á mọ̀ bẹ́ẹ̀ gan èmi nìkan fún yín. Ìjọ bàbá mi nǹkan ò ní bàjẹ́ mi ò lè parọ́ tó bá béèrè mi ládùúgbò ìlú àwọn oníbọ̀ ọmọ mi èmi nìyẹ́ àjọṣe ìbá nígbà tó kó wá ìbá ẹni. Ẹ jọ̀ọ́ bàbá mi. Ẹ rọra fọwọ́ gbáko torí ọ̀sà. Mo dárò wá Dára kí lè ṣe mí pẹ̀lú ọmọ yìí gan kí lè ṣe mí tọmọdé yóò fẹ́ rí mi Dára tó pẹ́ kó kúrò bíbá ẹ kó dé sọ fún mi ẹlẹ́dàá mi ni mo ṣe bí ò dáyà mi láàmú Dára kó dáa
má ṣe o. ẹ ló dára káre bó ṣe ń ṣe yẹn gan-an ni kò máa ṣe irọ́ ti jàrá bá ẹ̀mí ẹ jù ṣé bí wọ́n sọ fún mi pé o wà lóṣogbo ni aṣọ tí kò lọ sí Èkó ọpẹ́lọpẹ́ ọ̀rẹ́ ẹ èyí tó jẹ́ kí n mọ̀ wípé o ti kó lọ sílé ọkùnrin ọkùnrin tí o ti fẹ́ sílé o kó lọ síbẹ̀ o sọ̀rọ̀ ẹ̀dìyàwó sàrà jọjọjọjọjọjọjọ wo èkó sẹ́yìn tó kàn mí bẹ̀ wọ́n lórí ilé ayé bó bá ṣe wù ẹ́ ni kò ṣe ṣe bó wù ẹ́ kó kó lọ bẹ̀ láì ṣe pé o ti wọ́n tọrọ ẹ àbí wọ́n sanwó orí ẹ. Kò kàn mí èmi ti sọ tèmi àmọ́ irú òṣì tó ń pa yẹn gangan ló máa ń bí mi inú kí ló ń parọ́ fún òun sọ fún mi pé wà lóṣogbo ó rò pé mi ìmọ̀ pé wà lẹ́kọ̀ọ́ ni ọ̀rẹ́ ẹ̀ ti sọ fún mi pé wà lẹ́kọ̀ọ́ náà mo kàn ń wò ẹ ni wọ́n jàre fi mí lẹ̀ nírọ̀ òṣì. mo ń gbọ́ ẹ̀sùn nǹkan tó fẹ́ sọ. mo ní kí wọ́n sọ fún pé bóyá. ó dẹ̀ sọ̀rọ̀ náà. má bínú. tó bá wọn pọ̀ nìkan tó fẹ́ sọ kó ṣùkú wájú mi lẹ́wọ́ mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́. mo ní mo ń sọ pé iṣẹ́ inú ilé yìí mọ̀ pé èmi àti ẹnìkan nídẹ̀ẹ́nì mi ò lè máa rán àǹtí ẹ̀mí sí kó máa bá mi ṣe iṣẹ́ ilé yẹn dẹ̀rẹ́ tèmi nìkan bá dá ṣe mi ò kí n lè dá ṣe tán wọ́n rò pé. kọ́kọ́ dúró níbi tó bá dé yẹn kí n gba ọmọ ọ̀dọ̀ iṣẹ́ inú ilé pọ̀ jù jọ iṣẹ́ òun ni mo gbé fún ẹ oúnjẹ tó ń sè ṣé èmi nìkan ni mò ń jẹ èèyàn mélòó ló ń sún oúnjẹ fún nílé. àwa mẹ́ta. and is that is too much for you. no ìyẹn. ṣé mo kó aṣọ wá láti ta pé kò máa bá àwọn èèyàn fọ. wọ́n sọ pé tí wọ́n. what are you saying that is not making sense kí n gbọ́ ọmọdọ̀ fún ẹ gbogbo èèyàn sọ̀rọ̀ pé ó gbọ́ ọmọdọ̀ wọ ìgbọ́ kí ló fi yàtọ̀ sọ́mọdọ̀ ó fẹ́ ọmọ ọ̀dọ̀ ó ti ní problem o tó bá ẹni sọ̀rọ̀ ó ti ní problem big one. If you think you're tired of this house, then you walk off. If you're tired of the marriage, you get out of the marriage. Tó bá ti sọ ẹ tó lóò ṣe mọ́ máa lọ. Kí mi gba ọmọ ọ̀dọ̀ fún ẹ? Iṣẹ́ ti pọ̀ jù. Àbí? Oh my goodness. Oh my goodness. Oh my goodness. No. Oh my goodness. No, something to be batting clean. Dad, can you just shut up? Okay. You're not making sense. Kí n gba ọmọ ọ̀dọ̀ fún ẹ? Má bínú. No, kàkà kí n gbá ọmọdọ̀ fẹ́ wọ́n ni máa lé lọ tí máa gbá ọmọdọ̀ sínú ilé o sọ fún pé iṣẹ́ tó ń ṣe pọ̀ jù o sọ fún pé pọ̀ lẹ́ni ẹ̀ náà. Oh my God. Kó wájú mi. Get out! ń gbọ́ ọmọ ọ̀dọ̀. Can you imagine? Má bínú. Má ṣe. Ó dàbí kí mi ò gbọ́rọ̀ ẹ̀rí ṣá onídìí ọmọ ọ̀dọ̀. Ẹni tó bá tó ń sọ̀rọ̀ sí wọn ni wọ́n fi àjẹ́ wọn gbé òkúta ilé fún mi àti mélòó ni wọ́n lè oúnjẹ mélòó ló ń sè aṣọ mélòó ló ń fọ̀. Dọ́kẹ́ ó ṣe kó àbẹ̀wò mi òun náà ní sáré lágbára Ọlọ́run. àmì ẹ̀pẹ̀lẹ́ mà. ó mà ga ọ̀rẹ́ ò wá wò mí tí n bá pè kó tún ní gbé kọ́ mi kí ni mo ṣe fún ó wá sọ mí dìyà owó ló mọ̀ tó bá ti fowó ránṣẹ́ sí mi ó ti nígbàgbọ́ pé gbogbo òkè ìṣòro mi ti tán ibi tó wọn tó kó ẹtú kọ lọ́sìn mi mọ́ tí mo bá mọ̀ ni èmi àtàbúrò ẹ máa ti wá lọ kí lè ṣe mi. ẹ ṣáà má bínú èmi náà ti pè Dára mo ti ṣàlàyé fún un pé ó tẹ̀yìn díẹ̀ ó dẹ̀ lóun máa wá yọjú sí yín ìdí tí mi fi wá rí kó ti wá yọjú sí yín yẹn náà ni kò yé mi náà. èmi náà mọ nǹkan tí mo ṣe fún un. ẹ má kí mú mi jọ ẹ má kí ẹ màá tún pè Dára mo lè máa ṣàlàyé fún un pé ara yín ṣì le ó láti yọjú sí yín àti wípé nǹkan tó rí lọ́bẹ̀ gan-an tó ṣe wàrú ọwọ́ ó máa ṣàlàyé fún mi. yé mi náà kò yé mi Jọkẹ́ gbà mí mi mọ bí tọmọ mi tójú bọ̀ tó fi sọ fún pé kó máa sá fún mi. ó sá fún mi Jọkẹ́. kò sá fún yín mọ́ mi Dára ò lè sá fún yín. àmọ́ ṣá ẹni tí mo fi ń gbàdúrà sọ́nà
mi ní fi ṣépè fún. má ṣe pé abiyamọ. tí bá ní kí n ṣépè fún bó ṣe máa rí nìyẹn. mọ́mí ẹ má ṣe pé abiyamọ ò ṣépè ẹjọ́ ẹ má ṣe pé fún ẹ kàn fọkàn ara yín. àti Jọkẹ́. Tolú báwo ni kásán pẹ̀lẹ́ kú tọ́jú mọ́mí ṣe gan ni Ọlọ́run àdúró ti wọ náà ọmọ adé tọ́jú ẹ̀. ẹ ṣe gan ẹ̀yin lè ṣe kó àdúró ti wọ. ọmọ tó jẹ́ pé inú ilé ni mo ti tọ́ dàgbà ọ̀gẹ̀dẹ̀ mi wá wo kókó yé tó wá digi burúkú. mọ́mí má kí lè ṣe mí. Tolú má kí mọ́mí ẹjọ́. sisi nurse wọ́n ní pé àwọn ò ní pẹ́ débi báyìí sí mo kò tẹ̀ tún mọ̀ pé bóyá kí mi bá wọn gẹ́ẹ̀tì ọ̀lẹ̀ àtẹ̀kọ́ kán lè jẹ́ sódà tí sisi nurse bá dé gbogbo oògùn tó bá kó wá ló máa lè lò. èmi náà wà okay because èmi náà ti bí wọ́n ló ń jẹ òlọ lẹ́nu àwọn bóyá kó bá wọn gẹ́ẹ̀tì kókó àbí wàá sáré pògì ńlẹ̀ fún wọn. ẹ̀yin ṣe máa mú gí ńgbà yẹn. èmi má kì í mọ ẹjọ́. kọ́lọ́ má ṣe ọmọ lẹ́yọ kan fún yàn tó bá jẹ́ pé òun nìkan ni mo bí ni ìyá yín máa pọ̀ tó máa ń mí o. ṣé wà ní dára àwọn òrì ìwà kan ló ń wúyò tó gbàgbé màmá sílé kò wọ́n wo màmá ẹ̀ àbí ṣó ní ìyá mi lẹ́yìn màmá yìí ni àwọn máa sẹ́ńdò owó ṣówó nìkan lòbí fẹ́ ni òbí gan fẹ́ kó rí wa tó bá ti rí wa inú wọn máa ń dọ̀kan wọn máa ń balẹ̀ àláfíà máa ń dé bá wọn owó òwà kó bẹ́yìn wò. èmi ò máa rò pé ìyá ẹnìkan ni dára ń ṣe fún wọn ó dàbí ẹni pé kò fẹ́ bá wa náà ṣe mọ́ ni lé àti ìgbà tó ti fẹ́ olówó ni ìwà ẹ̀ ti yàtọ̀ àbí ọjọ́ wo ni wọ́n ti fojú kan dára gbẹ̀yìn. ó ti pẹ́ o ilẹ̀ ti ta. ìwọ mọ̀ wá dára náà ó mọ̀ pé ó dájú lọ́mọ gbogbo nǹkan dẹ̀ lówó lọ́dọ̀ ti dára gbogbo nǹkan ni kò ń ṣe dandan kó rí òbí ẹ̀ tó bá ti ń rówó ná níbi tó wà. kò jẹ́ kó rí bẹ́ẹ̀ o torí pé mi ò lè parọ́ fún ẹ ṣó rí pé àwọn ìyá àgbàlagbà yìí tínú wọn ò bá dùn so ọmọ àti lálùbáríkà ọmọ gan wọn Ọlọ́run ló wà màmá ló wà lórí ìdùbúlẹ̀ àìsàn kò wá wù wọ́n mi tẹ̀ mọ́ tí mo fẹ́ sọ sí torí ọ̀rọ̀ ẹ̀ yìí ó máa wò ó tiẹ̀ àánú ẹ̀ kàn ń ṣe mí ni nítorí pé kọ́lọ́ má jẹ́ kí ìyá yẹn padà gbé ṣépè because láti àárọ̀ tí mo ti dọ́dọ̀ wọn wọ́n ń tẹnu mọ́ máa gbé ṣépè ni kó má jẹ́ kó máa ṣépè fún látàárọ̀ náà ti ń tẹnu mọ́ títí tí mo fi kúrò lọ́dọ̀ wọn lọ́sọ̀ọ́. ẹ kọ́ṣẹ́ fún ìwà tóun náà ó wù ọmọ èpè ṣé kò wù ọmọ èpè ni ó wù ọmọ èpè náà ìwọ náà bí ìyá yẹn ṣe ń sìnkì sìn tí wọn wá rí dára kò tiẹ̀ rájìun tó ń jẹ́ dára rárá wo tó bá ṣépè fún ọmọ wọn ni àwọn lọ́bì pépè bá dẹ̀ ti mú tán àwọn ọmọ àgbẹ̀ káàkiri lọ́wọ́ máa sáré káàkiri pé ọmọ àwọn nǹkan báyìí ṣe sọ kò kàn mí òun ló hùwà èpè òun náà ló fẹ́ gbé pè ṣé bí gbọ́dọ̀ máa ń wà pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tó bá dẹ̀ ti jẹ́ pé bẹ́ẹ̀ náà ló ṣe rí wo tàmọ̀rí ò bá bá gẹ̀ ó ń pẹ́ kò kàn mí. kò ní dáa kán ṣépè fún ọ̀rẹ́ wa náà ṣì ni kò dẹ̀ síbi ta fẹ́ tì í sí. èmi ò wá wò yẹ owó tó gbàgbé yẹ sílé. kí la wá fẹ́ ṣe. ẹ ló Tóyìn báwo wà lára màmí wọ́n ń bínú sí mi ó má bá mi bẹ̀ wọ́n ni o kò dùn mọ́ èmi náà nú bí mi ò tí ṣe wá sọ́dọ̀ yín àmọ́ tí bá ti rí ẹ̀ màmá ṣàlàyé gbogbo ẹ̀ ó ṣàbà mi bẹ̀ wọ́n ẹ báwo wà lára wọn ń sìn ó dáa ẹ máa wáyé máa wá sọ́dọ̀ yín ṣeun torí Ọlọ́run bá mi bẹ̀ wọ́n pé máa wá ok ó dàbọ̀. irú wàhálà wo lélẹ̀ báyìí sí wọn lára màámi ò yá ń sin mi ò lè lọ sílé lúgà tí léyìn ò gbọ́dọ̀ lọ rí ẹbí kankan èèyàn ò gbọ́dọ̀ lọ rí ará kankan báwo ni mo ṣe fẹ́ ṣe léyìí báyìí. Ọlọ́run wọ́n bá mi kó sínú lúgà o wọ́n bá mi kó sínú kí ló ń ṣẹlẹ̀ náà tí bá bẹ̀rẹ̀ sí wọn ní nuga tó ti bẹ̀rẹ̀ o I've been here waiting for my food for the past how many hours oúnjẹ already ṣoṣẹ lọ sọ́jà lọ ra nǹkan tó fẹ́ fi ṣe é ni ṣe onímíṣàn láti pa mí ni where is my food ó ti ń gbé kíni bọ̀ láti gbà wo
Mo ń bọ̀ òun náà ni mo ń dish lọ́wọ́. Ó dìgbà tí bá mọ mi yó àbí? Ó dìgbà tí bá mọ mi yó. Gbẹ́gí kó ṣì dànù jàre. Ṣé kí wọ́n gbé tèmi ni? Ó jẹ́ bá ń dish mo ń bọ̀. Ètò oúnjẹ náà ń wò bí kinní báyìí. Báwo ló taste bọ̀dá mi? Dara, wà ń bí báyìí. Dara! Kí ló tún jẹ taste báyìí? Kí ló fi sí? Mi fi kọ́. Jẹnu ẹ̀ fún rẹ̀. Jẹnu ẹ̀! Ọ̀dẹ̀ ń bọ̀ mi. Ṣé o fẹ́ pa mí ni o fẹ́ poison mi àbí? Jẹnu ẹ̀! Báwo ló ṣe rí lẹ́nu ẹ̀? Bó ṣe yẹ kó rí náà ni. Rọpa ẹkú bó ṣe yẹ kó rí náà ni. Bó ṣe yẹ kó jẹ ilé ìrí náà ni. Why is such a life? Ọlọ́run ọba o, kí ni mo àṣìfẹ́ ò nílé báyìí torí ọlọ́run. Ebi ń pa mí lá, kí n tí mo kí n tí lọ jẹun ta. Àbí kí wọ́n ti ṣe, kí ni problem ẹ̀ náà? Kí ló ṣe tó ń jẹ gangan náà? Mi ò ṣe nǹkan kó sí i. Ebi mo kàn ní pé kí n sáré bẹ microwave oúnjẹ tó wà nílé tẹ́lẹ̀. Kó lè jẹun. Wait. Kí ló sọ náà? Mo microwave kó lè gbóná so wá tètè jẹun kí n tó bẹ ṣe mí so that wọ́n tó lè bí ń pa ẹ́. Sorry. Ẹ follow me. Wọ́n ti ní kọ́ ló máa pa mí. Ẹ̀mẹ́nu ni mo sọ fún ẹ pé kò yé microwave ọjà fún mi. Ìgbà tó sọ pé bí ń pa ẹ́ kó lè jẹ lé. Ebi máa pa já ẹ kú! Ebi máa pa já ẹ kú! Mo ti rẹ́ kí mi pa mi lọ ẹgbẹ́ ọ́fíìsì fún mi jẹ. Ṣé torí ẹgbẹ́ ọ́fíìsì fún mi jẹ? Ebi máa pa já ẹ kú! Nígbà tó rí tinú mo ṣe ṣe léyìí. Wọ́n jẹ́ bọ́ọ̀lù ẹ̀. Jẹ́ kí ló bẹ́ sóúnjẹ mi. Jẹ́ ló bẹ́ sóúnjẹ mi. Ẹ wọ́n bá mi gbóúnjẹ tèmi wá o. Ẹ jẹ́ kó máa lọ lẹ́sọ̀lẹ́sọ̀ cause ẹ kò mọ bó ṣe ń ṣe mí. Èmi dára bébé o, ẹ wáyé mi lóde o. Núgà ṣé wọ́n rán ẹ sí mi ní? Ṣé wọn kò nífẹ̀ẹ́ ọkùnrin ni mo nífẹ̀ẹ́ rẹ ní? I need love, see what I'm seeing. I want love, see what I'm getting. Oh. Is this what love is called? Mi ò mọ̀ o, ṣorúkọ tí ìfẹ́ ń jẹ́ rè o mọ̀ o. Is this what love is called? Mi ò mọ̀ o, nígboro ayé yóò. Tani yóò gbà mí inú èyí mo kó sí o? Tani yóò gbà mí inú èyí mo kó sí o? Tani yóò gbà mí inú èyí mo kó sí o? Mo ká sí o sí o, mo ká sí o sí o. Tani yóò gbà mí inú èyí mo kó sí o? Tani yóò gbà mí inú èyí mo kó sí o? Tani yóò gbà mí inú èyí mo kó sí o? Mo ká sí o sí o, mo ká sí o sí o. Orí ìyá mi gbà mí o. Ní láti ṣe gbogbo ọ̀nà bíbá Yorùbá gbádùn rẹ̀. Ṣebí nǹkan tó jẹ́ káwọn local government wá bá wa ṣe nìyẹn. Àmọ́ wọn ní ṣe. Á bèjò tó bá tẹ̀tí déwájú yẹn. Kó bá mi park, mo fẹ́ ra aṣọ. Aṣọ wo ló fẹ́ rà? Aṣọ kí tún ni? Mo need àwọn dresses kọ̀ọ̀kan tí mo fẹ́ add up mọ́ ètò wa ni. Ṣọgbà aṣọ tó nílé ìhàn tí ìtù ẹ̀ pẹ̀lú àìká máa waste owó ṣáá. Mo bá ṣàtidé wájú bí park. Kí ló ń rùn? Ògbọ́n kí ló? Má sọ fún mi pé o so. Inú mi ló kàn ṣe bákan. Ṣé o gbádùn báyìí? Èmi àti ẹwà náà tó ń ya só. Bí ìbí sùúrù mi ò mọ̀ mọ́ ni. Kí ló ní kò mọ̀ mọ́? Wọ́n ṣe máa lọ́wọ́ mọ́ra ókè lòkè láìkọ́ ọ̀wọ́n rún báyìí. Ọ̀gbẹ́ni pẹ́lẹ́ máa. Jẹ́ ká wind down, jẹ́ ká. Kí ló ní kíkà? Ọ̀gbẹ́ni bá ẹ̀jẹ̀ rẹ̀ kí wọ́n náà kí dọ̀ sọ ní mọ́tò fún mi. Bọ́lẹ̀! Ṣé wọ́n máa ya sẹ́ni ọ̀bẹ yẹn? Get down!
máa ṣe òwe fún ẹ o ṣé kìí fọ́tò lẹ̀ fẹ́ mo fọ́ lẹ́jọ́ kátẹ́gùn tí ẹ wọ ní kátẹ́gùn ẹ ọ̀gbẹ́ni bá mi lé jọ kó wọ́n táìsì kó bá mi lé ojú aṣọ wèrè oh damn it tilẹ̀kùn ọ̀gbẹ́ni tilẹ̀kùn ọ̀gbẹ́ni ní ọ̀gbẹ́ nígbà ṣé bí wọ́n ti jẹ́ kí n gbé báàgì báyìí torí ọ̀nà ibi mo ti fẹ́ rán ọ́fì ìdáhùn mo ti fẹ́ rán ọ̀kadà báyìí ṣé mo fẹ́ máa fẹ́ sẹ́rin ní nígbà tó ti bẹ̀rẹ̀ ọ̀kadà ṣe tó dá mi lóhùn láì ṣe wèrè. Can you imagine? Irú nonsense wo? No ọ̀rẹ́ owó ìjọjọ mọ̀ jù. Ó ti ń bàjẹ́ jù, ó ti ń pọ́nlé jù. Level tí kò jẹ́ kó gbé sí, ó ti ń gbé sí level yẹn. Kí ìwọ àti ọmọ oko yẹn kẹ́ máa jọ jáde, kẹ́ máa jọ wà nínú mọ́tò kan náà in the first place, ṣó make sense sí ẹni. Ó yẹ kí o máa lọ níwájú kí mọ́tò máa lọ kó máa fọ̀kadà lé ẹni. Débi kó àti wájọ ń jókòó sínú mọ́tò ní àjọsùpọ̀ ló máa ń múná orí wà náà. Ó ṣe máa jókòó sínú mọ́tò pẹ̀lú ọmọ yẹn, ó máa rí ẹfín náà. So ó wá jókòó wá yàsó ló wá ó fòrùn so pa ẹ́. Ó mọ̀ nǹkan tó ṣe kò ń ṣe pé èmi náà mọ̀ pé ẹ kí n treat ẹ. Mo kọ̀ wọ́n pé kí n calm down pẹ̀lú ẹni pé well let me be human as mo ti fẹ́ ìyàwó mi ni. Ó ń ṣe wọ́n bẹ́ẹ̀ ọmọ oko ni wọ́n ń ṣe wọ́n bẹ́ẹ̀ kò ṣeé pọ́nlé irú ẹ̀ mélòó ló wọ mọ́tò rẹ̀ pé ó wọ̀ jù tí wàá ti ń ṣọ̀kadà márùwá náà máa wọ̀. Ó mọ̀ nǹkan tó dùn mí jù ní gbogbo ẹ̀ kò ń ṣe àwọn iṣu tó máa ń dùn yẹn ló yá o silent pistol tó máa ń rùn. Òun ló máa ń rùn. Ó kọ́ òun bá in fact everywhere dàrú ni. Ó wá fi so ṣe. I'm telling you in fact lẹ́yìn tí mo drop ẹ̀ tán 10 minutes after inú mọ́tò mi ṣì ń gbà. Gbogbo system mi dàrú tó yìí bẹ̀rẹ̀ sí ní kọ́ mi. Àná ọmọ yẹn rude. Man. Ọmọ yẹn rude ó ṣe máa yasó níbi tó wà. I'm telling you ó dẹ̀ mọ̀ pé mi ò kí ń láìkúrò àwọn ọkọ bẹ́ẹ̀. Nuga, but irú nǹkan wo ló ṣe yìí? Lórí nǹkan kékeré tó kọ̀ ṣẹlẹ̀ nínú mọ́tò, ó dẹ̀ já mi lẹ̀ láàrin ọ̀nà. Ṣùgbọ́n gbígbà tó já mi lẹ̀ tán ni mo rántí pé mi ò gbé báàgì mi nínú mọ́tò. Kò sówó kankan lọ́wọ́ mi, ẹsẹ̀ ni mo fi rìn dé. Tó jẹ́ wèrè ṣá. Ó ṣe nǹkan tí ò dá. Níṣù, ó ṣe nǹkan tí ò dá. Ó tún nígbà láti máa rojọ́. Ṣó bá mi ṣá. Ó sì máa gba létí, wàá sì gba létí, wàá sì nà. Òkú tó nù jẹ́ kí mi kọ́kọ́ bẹ́ẹ̀ sọ kù bá kú gbọ́rọ̀ kí n sọ sí orí ẹ̀. Orí ẹ̀ ò pé o. Ṣọ́kú ẹ̀ yóò gbẹ́kọ̀ ni. Ó jókòó sínú mọ́tò pẹ̀lú ọkọ ẹ̀. Ó wá ń yasó. Imagine. Ṣé ìyẹn make sense létí ẹ̀ ni? Tó bá tẹ̀mọ́ késo tiẹ̀ ń gún ẹ̀, ó yẹ kó tọrọ excuse kó bọ́lẹ̀. Òun ló fà á. Mo sọ pé òun ló fà pọ́ mọ̀lélẹ̀ ni wọn kì í gbọ́ kó yẹ kó gbé ẹ sórí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń lọ yẹ kó máa lọ kó máa gòkadà tẹ̀lé lẹ́yìn kó máa lọ wájú ni. Ó tún wá dé. Bó ṣe dé yẹn tó yẹ kó rá bàbà kó máa bẹ̀bẹ̀ ká ọkọ mi o olówó orí mi o baálé mi o má bínú pé mo ṣe o wá dé o wọlé majestically ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ọkọ náà níwájú no respect no kiki no anything you are so rude. Má ṣe o. Àmọ́ nǹkan tó ṣe yín ò dá náà kò bá ti má já mi lẹ̀ wá dẹ̀ ti sọ fún mi á dẹ̀ wind down. Ó lè tún tẹnumọ́. Wọ́n lè lu ẹ̀pá bí tó dúró sí yẹn. Ó ṣe kọ́ tí ó lọ́jọ́ ìgbà mi. Ó ṣe kọ́ tí ó dá. Ó wọlé. Ó kí mi. Ó kí ọ̀rẹ́ mi. Wọ́n lọ já sọ. Ó dá system mi rú. And you have the guts to say me to ọdẹ mo ṣe kọ́ tó dà. Bí mo ṣe pẹ̀lú ẹ̀rẹ̀ bí mi. Àti ẹ̀jọ́ náà kí ni nǹkan tó jẹ tó fi yarú sótó nù báyẹn náà. No, ṣe bí nǹkan tí mo jẹ náà lòun náà jẹ tọ̀dọ̀ mi kò gbòdì ni. Lè jẹ́ àpọ̀lẹ̀ lè ṣe gbogbo tí bá jóúnjẹ kan náà. Tó bá ṣe ráìsì wà ní kò ń kú mu gà. Tó bá ro ẹ̀bà fún ẹ wà ní kò. Wọ́n mọ̀ kọ́ get out. Get out! Òun bí mi bọ̀ ẹ́ get out! No man has no cause, no nothing. All right, let me draw you to menu. Insulting me in the presence of my friend. Can you imagine? O ní ìdàtí nà sórí ìyàwó obìnrin kankan lè bẹ́ mi dánrú ẹ̀wò. Wọn ò bí ìyàwó mi ìdàkúnjọ máa fi lúlù reset ọpọlọ ẹ̀. Bó ṣe wàá lù bí aṣọ òfì. Ọmọ yìí bàjẹ́ náà, ó bàjẹ́. Ó bí èdè tó wọlé, ó dẹ̀ wọlé bí kíbi àwọn àbúrò ẹ̀ ló fi sínú ilé. Exactly. Nonsense wo nìyẹn. Má bínú Tóbi, má bínú. Ó ṣe mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, ó ti da gbogbo system mi. Ogun tá a máa ń lò láti máa fi clean system wa yẹn jọ ṣó ìwọ̀n rántí orúkọ ẹ̀. Because I need to cleanse my system right now. Mami, ṣé ó yẹ kẹ́ máa ronú ṣá? Ẹ mọ̀ pé ó yẹ kẹ́ máa dúpẹ́ ni.
Ọlọ́run tó fún yín lọ́mọ méjì ó ti mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí yín ni. Imagine kó jẹ́ pàǹtí mi nìkan lẹ́bí tẹ́lẹ̀ mama lament fún báyìí tẹ́lẹ̀ mama ké sí lọ́rùn báyìí. Èmi gan tí mo ti wà lẹ́gbẹ̀ẹ́ yín gan fi ṣẹ́yìn mi jẹ́ kó dàbẹ́ ni pé mi gan mo wúlò fún yín bóyá mi ẹ̀yin gan kọ́ lẹ bí mi bóyá torí ẹ̀ lẹ ṣe ń ṣe bẹ́ẹ̀ because torí tí yín báyìí sí mo dẹni tí ò kì í lọ bí iṣẹ́ mọ́ torí kẹ́ má lọ ní crisis. Èwo ni wọ́n tún sọ yìí. Ẹ wo bẹ́ẹ̀ ṣe ń ṣe rí mi inú yín ò dùn kí ni mí nìyẹn. Ó dá mo ti gbọ́ má bínú ọkọ mi ò ṣe mo kúkú mọ ọgbọ́n tó ń ṣe fún mi agbára Ọlọ́run wàá rọ́mọ tọ́jú ẹ̀ ò dẹ̀ ní ṣàìsàn má bínú ọkọ mi kò rí bẹ́ẹ̀ nígbà tí mi ò bí ju méjì lọ tí ń ṣe pé ọmọ mi wà lóyìnbó tí ó wá yọjú sí mi kí ni mo ṣe góńgó ni ò jẹ́ kára mi ó lé ọkọ mi ní ìṣèkà. Ẹ má tún bẹ̀rẹ̀ sí ní sọ. Mo ti gbọ́. Mo ti gbọ́ máa dárayá. Ẹ jù. Ntẹ́gbọ́n ṣe fún mi dùn mí ní dùn mí. Mo ń ṣàárẹ̀ láti jọ ọmọ mi ò yọjú sí mi. Ó ń dùn mí ṣe rẹ̀ mọ́ ẹ̀yìn. Mo ti gbọ́. Ó dẹ̀ nu tébù dáadáa. Ọ̀gbẹ́ni wá ń bí owó ìbá ẹ̀kọ́. Ó dẹ̀ lajú ẹ̀. Kí ló ṣe ẹ́? Kí ló ṣe ẹ́? Dara! Yá mi sí! So lọ́rọ̀ kan ṣá proposal yẹn ti wà sorted. I'm telling you, in fact. Ọlọ́run ṣe o. Àpáǹtẹ̀ yìí, ó nice gan. Àbí náà. Olóògbé gbẹ́rẹ̀. Dé 50 years ni. Ó ga jù. Mo ní kí n jẹ́ náà ni. It makes sense, it makes sense. Mo ṣe jà ìpàdé mi dé 50 ni o. Hello doctor, ṣé wà okay? Well, mo sáré lọ fún meeting kan ni. Mi understand stress báwo kò sí nǹkan tó ń ṣe náà ojú kó sùn kó jí kó jẹun lọ nǹkan tó ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ ni. She's not going through any kind of stress. My wife is not stressing. Stress wo ló fẹ́ ṣe mí ò gbéṣẹ́ fún náà. Ó ṣe nǹkankan. Àfi tó bá yẹ pé òun ló ń stress ara ẹ̀ sí mi ò mọ̀ nìyẹn o but as far as I'm concerned she's not going through any kind of stress. Okay, kò sí problem. Ẹ ṣe ẹkú tọ́jú ẹ ṣáà ṣe tí am I still owing you any money? Mi ṣáà jẹ́ yín lówó mọ́. Thank you. Ẹ ṣe. Doctor kan ló bá sọ̀rọ̀ tó sí. Wọ́n nìyẹn o. Mo gbọ́ pé dàpọ̀ ní kí bí òun stress ìyàwó ẹ̀. Can you imagine? Iṣẹ́ kí ló ń ṣe ní ó sú mi o ju kó sùn kó jí kó jẹun lọ orí bẹ́ẹ̀dì gan-an ṣúgẹ́ṣúgẹ́ ni kò ṣe nǹkankan wọ́n á mú un stress ẹ̀ báwo yẹn stress ẹ̀. wait o ṣé kò lè ṣe kí bóyá dára ló lọ sọ kòtòkòtò fáwọn staff wọn lọ́sítà bẹ́ẹ̀ possible. Tobi, that's another one. Mo ń bọ̀ náà èmi ló tún já mi sí yìí. Yes now. Ẹ ló dára ṣé ìwọ nìkan ló wà ń bẹ́ẹ̀ ṣorí bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí ẹrù ẹ̀ tó fúyẹ́ èyí tó gbogbo tó wà ní ọ̀sùn rẹ̀ tètè bẹ̀rẹ̀ sí ní páàkì ní sí kó máa bọ̀ lé just pretend like you're fine like everything is okay with you so ti gbọ́ kó máa bọ̀ lé tó bá dẹ̀ bọ̀ pé o ìfẹ́ wà ní o fẹ́ máa sùn bẹ̀ ibẹ̀ ni kó máa gbé o má wà bímọ tó bá dẹ̀ fẹ́ kúrò mẹ́ máa gbálẹ̀ ìyá àti bàbá ẹ lọ. As it should. And if you know you really want to come back to this house kí n tó drop call yìí bẹ̀rẹ̀ sí ní páàkì ẹ̀rọ ẹ̀ bẹ̀rẹ̀ sí ní páàkì ẹ̀rọ tó bá bí ẹbí kí ló kó lára ẹ̀ ti yá o dúró síbí mọ́ o ń lọ bọ́kọ ẹ̀ ṣó gbọ́ mi
Good. You're good. I like when a man act like one. Ó jẹ́ kó ṣe gangan nìyẹn. Ẹ máa rojú ṣe ń bẹ́ẹ̀ ni now. Ìwọ ló já mi o. Of course. Because Dara ó máa ń rojọ́ wèrè ń gbà mí kọ́ lè bẹ̀rẹ̀ sí ní sọ nǹkan tí ó ṣẹlẹ̀. Ó ti lè máa sọ kàtìkàtì kan fún wọn bẹ́ẹ̀ náà. Bóyá ọkọ máa ń ṣe báyìí, ó máa ń ṣe báyìí. Mi stress kí ló mi gbé mo stress ẹ. Tó bá tẹ stress ẹ bí ìyàwó ẹ ni. Ìyàwó ẹ ni náà, ẹrú ẹ ni náà. Oorun wo ni wọ́n sùn lọ́sàn-án gbogbo? Dara! Ṣé o mọ̀ péjọ tí bá ti jẹ àmàlà àti ewédú lọ́sàn-án mo fẹ́ ṣe nǹkan ni? Ẹ wá ń sun oorun òṣì. Ó yá bọ́ pátá ẹ̀. Má ṣe bẹ́ẹ̀ yẹn náà. Mo ṣàmọ̀ pé torí ọ̀rọ̀ tó sọ lórí fóònù gan ni mo ṣe pàrọ̀ fún dókítà para mi tí yá kí n lè tètè máa wálé. Mo ní rest. Kí wá nìyẹn kọ́ mi? Ẹ ṣé wọ́n ló fẹ́ ṣiṣẹ́ ṣe bí mi mo fẹ́ ṣiṣẹ́? Ó rẹ̀ mí lójú dín kù. Ó rẹ̀. Rẹ̀ mí jẹ́ nǹkan relax díẹ̀. Ó rẹ̀ bọ́ o lè jí láàárọ̀ kó wẹ̀ kó ṣe makeup. Kí ló kí mi pẹ̀lú yẹn? Ọ̀gbẹ́ni ṣe bọ́ pátájà ni kó kí ló ṣe é? Nuga. Àpọ̀ ìtì ẹ̀ o. Nuga. Nuga. Ó yẹ nísùúrù jẹ́ bọ́ sọ fúnra mi. Ọkọ ẹ bẹ́ẹ̀ ṣe nǹkan ń sunkún. Right mi ni now. Ẹ̀tọ́ mi ni now. Sunkún ṣọ́gbọ́n jáde kó lọ freshen up. Nǹkan ṣe mo ṣe ẹ̀tọ́ mi òun sunkún ìgbélé ń bẹ̀. Tóbi ó ṣe gan okú gbogbo gbà mí wọn. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ ọ̀rẹ́. Kí lájọ́ rẹ fún? Man. Yeah! What a day! Pẹ̀lẹ́ ó ṣe. Wo. O tún fẹ́ jókòó ni? Ní jẹun ni abébí o pàwọ́ níbi ń pè mí. Ebi ń pè mí náà, ń pa mí. Alpha kí ló fẹ́ jẹ? Bóyá swallow. Àmàlà bí sẹ́mu. Pando is fine. Yeah, I manage Pando. Ó yá Dara, Alpha. Ṣáṣì ní Pando ńlẹ̀. Ẹ jẹ́ kó kù díẹ̀. Ọbẹ̀ ńkọ́? Ṣó máa ṣe sèmí ni àbí ya ní freezer? Ọbẹ̀ ṣì wà. Ẹ ṣe kí a ó fẹ́ jẹun lébi ń pa òun, ó yá wọ kitchen náà. Ṣebí èmi àti ẹlọ́jọ́ kúrò lọ́spítà ńsìn tí wọ́n sọ fún mi pé kí n lọ sílé pé kí n lọ sinmi. Tí mo dẹ̀ wáyé èmi lérò pé kí n kò tiẹ̀ wá bíbá kí n dùbúlẹ̀ sí bíbá yìí ní ìsìn kí n sinmi bó ṣe sọ. Ẹ wo kí ló máa ń ṣe ẹ tó máa ń ṣe báyìí náà? Kí ló tó máa ń ṣe? Ṣé mo ní kó bá ẹni tó bá gbọ́ ẹ̀sìn wá ní mo ṣèkà fún ẹ? Ṣé mo ní kó má sinmi ni? Ṣé bí miscarriage ló ní ṣé ọwọ́ ló fi gbóyún tó ní miscarriage ni? Sọ ọ̀rẹ́ wa tó tẹ̀lé wa lọ sí kí tó ṣe pẹ́pẹ́ fún ẹ sí. So kò deserve láti jẹun. Torí kan ṣe ẹ́. Ọ̀rẹ́, má jẹ́ kọ́rọ̀ mi dá wà lálẹ̀. Sori kò sí jẹ́ kó máa bínú. Sori kò jẹ́ kí. Ìgbà tó bá níyàwó tó lè bá sọ̀rọ̀ tó ké pé mo fẹ́ jẹun láì ṣe ń rojọ́ níyàwó ẹ̀ ń rojọ́ lọ́wọ́. No, mo ń bá wí má bí. Sori kan tó ń dalẹ̀. I'm sorry, ó máa ṣe é sísìn. Ṣé o fẹ́ ṣe? Tó bá mọ̀ pé o fẹ́ ṣe máa disappoint ẹ torí pé kí ni èmi kan lè dáná ọ̀rẹ́ iyán gangan ló fẹ́ máa gún yẹn fún ẹ sí. Ṣó fẹ́ jẹ yán? Pando tí mo fẹ́ jẹ dẹ́ mi ò fọ́bẹ̀ tó wà ní tẹ́lẹ̀ ó máa ṣe fresh. Ní a máa ṣe é má kẹ̀sùn àrẹ̀gbẹ̀ máa sáré débẹ̀ sí kí ni orípo jẹ́ kó máa bínú. Má bínú gbogbo nǹkan tó ń ṣe mí yìí náà ni kò ń ṣẹjọ́ mi. Kí ló ṣe é tó ṣe yàn mí náà? I left everything I was doing in the office because of you. Kò lè tó yìí bí a kì í pè é. No. Tó bá ti lè dá má worry ọ̀rẹ́. Let me be going to my house. Tóbi má ní sùúrù náà. Tó bá ti lè dájẹ́ máa lọ. Bóyá ẹni bóyá ẹni tó yàwó ẹ̀. Kí ló kó lè. Ní ò káyàwó ẹ̀ ní ẹ bá káyàwó ẹ̀ tí kò máa gbọ́ ẹlẹ́nu náà. Ṣé mi ò rí àǹtí tó ń pè mi ò rí bẹ́ẹ̀ kí tó ní kò lọ dá lọ fún mi. Òun pretend ni. Máa pretend òṣì ní ẹja rẹ̀. Òun pretend. Tó bá ti fẹ́ ṣe nǹkan báyà máa dé bọ́n òṣì. Òjẹ́ lápá ti fún lógún. Ó ti wà ókè o. Honestly. Má tẹ̀ gbọ́ nǹkan ṣẹ́ bó lè wọ́ṣọ. Ó lè lo wig. Ó lè lo wig kó. Nuga, èmi ò ká baby o. Ẹnu mi ká ọ. Èmi ò ká. Jáde bó ṣe kígbe mọ́ tí mo ṣe ṣàkárà ẹ̀. Èmi ò bóyá wà yóò yẹ kó tẹ ọkọ fún ìgbà tí kan náà. Èmi ò ká náà. Má bínú. Ó máa sẹ́yìn má bínú. Tí ọkọ bá mi gbé juice náà jẹ́ ìfihàn step down. Ọ̀rẹ́ mi. Ó bíbí ó ṣe wà èmi gan gbádùn.
Èmi nìyẹn o. Ìyàwó Nuga, yes o. Àwa máa tiẹ̀ jáde last week. Nuga gan ti ń sọ pé bí a kà lọ ṣe honeymoon number 2. Ó mọ àwọn ọkùnrin náà. Ó gbé mi lọ shopping. A lọ ṣe shopping, ó ra aṣọ fún mi. Ó ní kí n kó change wardrobe mi. Kí n kó change wardrobe mi. Ó wá lọ ra èmi náà máa ti láwọn Korea product yẹn. Gbogbo àwọn kíní facials yẹn tó bá rójú mi ní ìsìn. Gbogbo ẹ̀ ti mọ́. Mo bá kọ́kọ́ lọ sí spa lánàá. Bá ṣe kúrò ní spa lánàá, ó ní kí n ṣe facials. Mo ṣe facials tán báyìí ló gbé mi wọ ibi tó ti ń ta àwọn Korean products yẹn. Mo ṣe ra gbogbo ẹ̀ nìyẹn. Wo ọmọ ìyá, bó skin mi ń sìn, one pores bíi ti close up, bó skin mi kàn glitter. Kí ló sọ? Wo ṣorí single life kò dùn rárá. Ẹni tó bá wà nílé ọkọ gangan òun ló ń gbádùn kó wá nírú ọkọ ti tèmi. Wọ́n ẹ lè mọ iyì, ẹ má wọrí. Change. Mo sọ fún yín nígbà yẹn náà gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ó strange sí mi. Mi ò tiẹ̀ wò tó bá bomi sí lẹ́nu báyìí ibi tó bá fi sílẹ̀ sí lóbi tí màá bá. Nuga, Nuga is a changed person. Gbogbo àwọn wa èmi ò bá lọ́wọ́ ẹ̀. Wo èmi gan tiẹ̀ ti fẹ́ lọ tẹ́lẹ̀ tó mọ̀ náà láti lọ dáná fọ́kọ mi kó tó dé. All right. Kò sí. Okay. Ṣé kí ni tí wàá pọ̀ sí mi báyìí? Look, if I come back to this world, I'm going to choose you over and over again. Same here, baby. Thank you for loving me. Anytime. You're welcome. I love you. I love you more. How's your friend doing? Shidara. Yeah. She's fine. Are you sure? Very well. Because you don't want to show. She be Nuga no le. Only change. Me mo ko le hospitable. Ó yà mí náà lẹ́nu pé òun àti Nuga tí ẹ ṣe lè last till this moment. I do prefer that. Hallelujah. Babe. Yeah. Ṣó mọ̀ wípé mi ò wá okay pẹ̀lú misunderstanding tó wà láàrin wa àti Nuga. Yes now, nǹkan tó bá lè mú àwa obìnrin tá jẹ́ ìyàwó yín takò. So kí wá ló ṣe ẹ̀yin géńdé méjì? Babe, you know who I am now. Mo kí mi ò ní issue mi ní problem. Mi mọ̀ nǹkan tó ṣe Nuga tó ń ṣe bí ọmọdé. Mo ti pè several pé let's talk about this. Jẹ́ ká mend fences so then ṣe bẹ́ẹ̀ ni pé tí màá rí omi lè survive. Anyway, because of you, Shao, I'm trying to reach out to him. I'll be one more time. Baby, èèyàn kan láti jẹ́wọ́ rẹ̀ kí èèyàn kan jágùtàn. Àwọn olówó ajẹ́wọ́ rẹ̀ tó rágùtàn lèmi. You're sure your friend is good? She's fine. Very fine. Why are you doing? Come here. Baby, yeah, it's both brats. Very good. Come here. Wait. Don't go with you. I don't go with you. Níbo ló ń lọ tó múra? Babe, mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ náà. Ibi mo sọ fún ẹ pé cousin ọ̀rẹ́ mi kan ṣe wedding. Ó dẹ̀ invite me. Ó dẹ̀ láti débẹ̀ lẹ́nu. So. Ó sọ fún mi tẹ́lẹ̀ pé cousin ọ̀rẹ́ ń ṣe wedding. Yes. Wedding. No. Mo dẹ̀ fún ẹ ní go ahead. Ìgbà tí mo sọ fún ẹ, ìwọ gan sọ fún mi pé okay o. Ó dẹ̀ pé okay.
mo sọ pé okay so assume lórí ẹ pé kó máa lọ even tí bá sọ okay ṣé mi àti ẹ ti ever ní conversation lẹ́yìn ìgbà yẹn èmi àti ọjọ́ súnlé ìlálẹ́ àná so common sense ò sọ fẹ́ pé kó tún rán mi létí àbí yẹn ni máa gbé sórí tí mo máa rò. má bínú since mo sọ déètì yẹn fún ẹ mo rò pé. ṣé má bínú tó máa sọ ẹ máa rún mi nù tí bá sọ pé ò ní lọ kọ. àmọ́ ṣe bẹ́ẹ̀ ó dájú kó jẹ́ kí n pèfè lọ mi ò ní. ó lọ bí kankan yes ó lọ àwọn ọ̀rẹ́ mi ń bọ̀ tó ń bọ̀ kí mi wọ́n dẹ̀ máa jẹun ó lọ o. nígbà jọ mo ti mú àwọn fi olóhùn bá gbẹjọ nítorí. wọ́n lọ́dọ̀ bò ó ló ti múra aláwọ̀ èwo ló mú. 2 hours jọ just 2 hours. níṣòro ti múra kí ló mú kí ló ṣé nǹkan tó ń jọ ẹ lójú. mo lóò lọ kọ lóò lọ tó ló múra ṣó o gbádùn ṣó o gbádùn wọn lóò lọ bí kọ́kọ́. orí ẹ̀ yìí mo lóò lọ ó lọ bí kọ́kọ́ fẹ́ o. sórí kò gé mi lọ́wọ́ sórí kò gé mi lọ́wọ́ ó gé mi lọ́wọ́ ṣòro ọwọ́ mi ṣòro ẹ̀jẹ̀ can you see the blood can you see the blood ṣó orí fojú ara ẹ̀. Eh? I told you guys, Nuga will never change. It's like a leopard, they don't change their skin. More inside that, more motif on tedo. Kò lè change. But you gbà mí gbọ́, mo sọ. Ṣó tó ẹ. Regina ni. Because I kept telling you wípé Dara has something she's hiding. She's not telling the truth. But real akogusira jura wa lọ she's telling us half truths but ìwọ ló máa sọ gbogbo òótọ́ fún. She's telling you the real truth. She's telling you as it is. I tell you, people hide things. Just pray that whatever they are hiding doesn't kill you by the time you find out. Ṣó tó ẹbí òtàn. Ó máa ń finú wénú tiẹ̀, ó máa ń tètè gbàyàn gbọ́ pé nǹkan tó bá ti sọ bẹ́ẹ̀ lórí. I feel so bad right now because mi ò lè ever imagine pé Dara has so much. Don't keep away from me. Like me ọ̀rẹ́. I thought we were close. Babe, Tamara. Àbí the last time tí mo lọ sọ́dọ̀ ẹ̀. Ọlọ́run ló mọ̀ nǹkan tí Tamara ń ṣe nílé. Egbin of life. Múra kò ní dìde ń bẹ̀. Ẹ má bínú, mi ti ń bọ̀. No vex now, I'm not ready. Hello ma. Kí ló ṣe yín, kí ló dé? Èwo ní tẹ́lẹ̀ gùn mójú? Ṣé tí ilé ọkọ yín ló ń bá yín jà ní abẹ́gì? Kí ni? Gbójú wa. Mo dẹ́ràn. Ìgbà mi o. Kí ló dé? Look at your eye bag. Bó ṣe red. Kí ló fa bruises lójú ẹ? Ọlọ́run ni ó pa mí o. Ẹ ṣáà máa bá mi dúpẹ́. Hallelujah. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wọ́n rọ̀bù mi ni o. Mo dáhùn. Rob! Báwo ló ṣe ṣẹlẹ̀ níbo? Kí ni wà tí wọ́n jọ dàpọ̀? Kí ló ń ṣẹlẹ̀? Sọ fún mi, ó dẹ̀ pé mi ò sọ. Bí ìbá wọn dà kọ́kọ́ pọ̀, mò ń lo jíjẹ́ ǹjẹ́ mi ni bó ṣe dá mi dúró nìyẹn ló bẹ̀rẹ̀ sí ní ná mi ló gbá mi lójú ló gbá mi nímú ọlọ́wọ́ kan ṣá wọ́n gba gbogbo nǹkan ọwọ́ mi. My God. Ọlọ́run yọ mí o. Ìgbà wo ló ṣẹlẹ̀? Ṣebí last week ni. Last week. Pẹ̀lẹ́ báwo wà ní ṣó lọ hospital? Pẹ̀lẹ́ ní sùúrù. Ṣùgbọ́n náà gba gbogbo nǹkan tó ní lọ́wọ́ ni. Èmi àti ẹ sọ̀rọ̀ frequently last week. O sọ fún mi pé nǹkan ṣe fóònù ẹ̀ náà. Òótọ́ ni mo gbàgbé fóònù sílé lórí lọ́jọ́ yẹn Ọlọ́run ló kọ́ tiẹ̀ yọ mí mo fi fóònù sílé mo gbàgbé sílé mo jáde ní. Dára stop ẹ̀. Mo gbàgbé fóònù sílé ibi tí bá wọn. Mọ́tò ẹ̀ ń kọ́. Wọn ò gba mọ́tò. Torí mi ò jáde pẹ̀lú mọ́tò ní ọjọ́ yẹn náà ọgbọ́n ìgbàgbé fóònù torí ibi tí mo lọ yẹn wọ́n ní kí n tètè débẹ̀ yẹn mo wá gbàgbé wọn ibi tí mo ti ń rush mo fi fóònù sílẹ̀ mi ì rántí gbé mọ́tò jáde mo wá gbé cab jáde wọ́n kàn stop wa lọ́nà ìgbà tó máa dára dúró mo tẹ̀rọ pọ́ fẹ́ search wa ni àfi bọ́ ṣe jáde ní ẹ̀tọ́ ìbọn gbé bọ̀ ní èsì tó máa gbà kó lórí gbà wọ́n kàn gbà mí lójú ni wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní gbà mí ní wọ́n kàn gbé mọ́tò bọ́ta o mú fóònù bọ́ta. Wá ìtọ́ ṣe wá rọ̀bẹ̀ Dára. Sábà mi dúpẹ́. Olúwa ṣeun. Stop being naive. What's going on? Why is it always difficult for you to believe? Really?
ìyẹn ní pé wọ́n rọ̀bù òun wọ́n ṣòun léṣe lójú ó wà obvious now bóyá gold ló wọ̀ ìgbà tó já gold yẹn mo kí wọ́n ṣe máa já yẹn. ọwọ́ yẹn lọ sọ ó lọ báyìí. òun nìyẹn. lọ́ fi gbá ojú. ó máa yẹn fi sí èjì nǹkan. pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi. ó ṣe báyìí ó tún rántí bó ṣe gbà. ẹranko ni nuga complete animal sori àwọn agbọn tá a jọkùnrin nígbà pé èèyàn dúró tán ní òjò kó gbé wèrè ẹ lọ́dọ̀ wa mi ìmọ̀ bí èèyàn ṣe máa jẹ́ pé ó máa derive joy láti máa ná obìnrin I will say this kind of pretty face this kind of pretty body and I will be hitting it it's kind of madness tó bá pagoro mẹ́mi ìran àwọn ọkùnrin gbàgbọ́ tó bá wá wọ́n máa wá ẹ o tó bá bẹ́ wọ́n á bẹ́ ẹ. Guys, see, I think it's high time we helped Dara. Obviously. We have to help her. She needs our help. Babe. Èmi fi pé kí n lọ sọ́dọ̀ Nuga. Kó lè gbé ojú tó panẹ́ bí tìwálé wá bẹ́ mi. Àbí? O rò pé ọwọ́ Nuga mọ ìyàwó rẹ̀ tó bá ṣán ẹ ní ẹnu. Tó bá fẹ́ kùlọ́wọ́ gbá ẹ ní inú. I'll come up with an idea. I'll think of what to do. I'll do something about it. Bologbe Jenga ti ja play game. Kí ló lè fa gbas. Kí ló lè fa gbos. Kí ló lè fa gbas. Kí ló lè fa gbos. Nunga bossy Picasso. Nunga bossy Picasso. Nobody only pass. Rora she. Kupa lola. Ojú àwọn ọba fọ́, màlàbàlà ni ó máa wò káyé o. Ojú wa lè rorò, apọ́n bí Apollo. And where else go máa sí àkókò? Kámọ́ ọgbọ́n gbọ́dọ̀ bí o. Baby girl. Ọ̀rẹ́ mi. Àwọn board nílé mi. Àwọn ọ̀rẹ́ mi dẹ̀ wá kí mi. Wọ́n nílùú tó àwọn díẹ̀ káwọn wá ṣe weekend. Mo wá wò pé èmi gan mi ò really níbi tí mo fẹ́ lọ wọn ní Kawake. So meet Joke and Dara. Okay, hello. Erama. Dara. Joke. Ewu ni ma. Ọ̀rẹ́ mi ni. Ṣé fẹ́ máa embarrass mi ni? Kò ń ṣe bẹ́ẹ̀ torí pé wọ́n. Ọ̀pọ̀ àbí. Púpọ̀ ni. Ẹ máa wo gbogbo yẹn set ni wá. I feel free. Ìgbà tá fi ń bọ̀ nílé wa níṣe ni wọ́n dá wa dúró tí wọ́n ń yẹ̀ wá wò tó ń tú wa lára ìgbà tí mo dẹ̀ wọlé wọ́n rí pé ẹ̀yin nìkan ni ẹ wà ní gbogbo bíbà ẹ̀yin nìkan ni wọ́n jogún bíbà fún. That ẹ mọ̀ rẹ̀ nǹkan tí ẹ̀ ń sọ ti yé mi actually ìkan lára àwọn properties tí ọkọ mi jogún lélẹ̀. So yes, we own the space. We're just living the life, really. Ṣé wípé kò ṣe pé wọ́n kàn fi yín sí ìgbà tó máa gbé bí akẹ́kọ̀ọ́ lò fún ìgbà díẹ̀? No. Ní gbogbo bíbá. Àwọn ọ̀rẹ́ ẹ̀fọ́ ni òbẹ̀. Wọ́n fọ́ ni. Sherry, nǹkan ẹlẹgẹ́ lóbìnrin. Ipò tọ́lọ́run dá wa sí nìyẹn. A dẹ̀ gbọ́dọ̀ kúrò nípò yẹn. We are very fragile. Ẹ dẹ̀ mọ̀ pé nǹkan tó bá wà fragile, owó ló máa fi ń gbèrò. Owó dẹ̀ náà fi ń túnṣe. So naturally, obìnrin kankan kò yẹ kó lè fẹ́ ọkùnrin tí kò lówó lọ́wọ́. Wá wo ọkùnrin látòkè délẹ̀ báyìí. Wá size ẹ̀. Wá wo future ẹ̀. Wá wo bó ṣe tó, wá wo bó ṣe mọ̀. You know, so that wá lè mọ ìgbésẹ̀ tó fẹ́ gbé bó ṣe fẹ́ bá ṣe. Ọkùnrin tí ò bá lówó lọ́wọ́ naturally irú àwa yìí á lè dé bẹ́ẹ̀. Tamara. Baby. Ṣàròrà. No, it's okay. Ẹ má worry. Kí ni kí n fi ṣe yín lálejò? Gbogbo ilé ìtẹ̀kùn káwọ́ gbéra bí olótùtù yìí ṣé èsì pọ̀ jù ni? Òtútù mú yìí. Ó pọ̀ díẹ̀. Oh my goodness. Ọmọ. Àmọ́ ṣé ká má parọ́ ìyẹn ará Èkó. Ewu ẹ má bínú ẹ mọ̀ pé mi lè bínú.
ọmọ kílé tí wọ́n ń ní báyìí. Ìwọ ti sáré yọ wíìgì ní ìwà oko yẹn tiẹ̀ ṣì wà lára ẹ̀ aláǹkárá ọ̀run. Nǹkan mo ní ìwọ ló yá mi. Ẹ wò ká má parọ́ ká má jalè èmi dùn. Ó dùn gan ni. Ìdí yìí pé ní ìgbà tí bọ̀dá tó wálé nǹkan tó wá ná wa lówó. Bọ̀dá yẹn náwó púpọ̀ jù. Wọ́n ná gbogbo wa lówó. Lẹ́yìn ìgbà tẹ́yìn wá lọ síwájú tẹ́lẹ̀ ojú wájú tèmi nìkan jókòó sẹ́yìn wọ́n tún wá padà wá wọ́n tún wá fún mi lówó sí. That's Nuga for you, actually. Lẹ́yìn ìgbà tó wá fún mi lówó tán àwọn tó wá sọ wípé àwọn láìkì mi. Ó bẹ́ẹ̀ tí ẹ ṣe wáyé inú tèmi tiẹ̀ ti dùn àtọ́ ti láwọn láìkì mi kí ló tún kù ẹni tó lówó tó dẹ̀ fowó mọ̀yàn tó dẹ̀ fọ́nká tó fi Tamara ìwọ náà ṣàbọ̀ pé ìjọsìn ìwọ ló sọ fún wa wípé obìnrin nǹkan ẹlẹgẹ́ ni ìwọ náà ló sọ wípé tá a bá ti rí ọkùnrin tó ń gbé wa gẹ́gẹ́ bí ọmọ kókó tó ń fowó mọ̀yàn tó ń tọ́jú èèyàn ó jẹ́ kí wọ́n náà ṣe sírò ẹni bẹ́ẹ̀ yẹn ó jẹ́ kó máa fowó tọ́jú wa ni. Dára ṣo máa listen sí mi àbó ṣe máa ṣe gbogbo múṣímúṣí tó ń ṣe ṣo fẹ́ gbọ́ Nuga ò ń ṣe irú ọkùnrin tó lè fẹ́ at all. má débẹ̀ má wo bẹ̀ mú ojú ẹ̀ kó blindfold ẹ̀ because woman bitter ni Nuga wà temperamental a lot tí àwa fúnra wa ò bá wà kẹfù tá bá sì ṣe wájú Nuga ipe ẹsẹ̀ kọ̀ lọ ṣe mistake ó lọ kọ́ wa wájú ẹ̀ báyìí alùkì ló máa fi wá ṣe. Irọ́ ni o. Ó ti fẹ́ yàwó àkọ́kọ́. Ó ti fẹ́ lẹ́ẹ̀kejì. Dára má débẹ̀ o. Ẹni sùúrù ìgbà tí wọn náà máa sọ̀rọ̀ ńsìn oní tó bá lọ ṣe mistake tó lọ kọsẹ̀ níwájú kí ló yẹ tí wọn náà ṣe máa lọ kọsẹ̀ níwájú ọkùnrin ìgbà wo ni ò ní di lúlú. And again àwọn obìnrin tẹ sọ pé wọ́n kúrò lọ́dọ̀ ẹ̀ ṣe mú wà tó ń wù nígbà tó ń wù bẹ́ẹ̀. èyí náà ṣàmọ́ àwọn obìnrin mo rí wà tó wà lọ́wọ́ wa yẹ pé tí ó lè jẹ́ pé tọkọ bá dé o tó bá ti sọ ẹ̀yọ̀kan ó máa mú mẹ́ta sọ. Dára. Tó bá ní kó ṣe lè kò ní ṣe èmi dèrè níbi tí mo wà yìí tí bá ti dénú ilé ẹ̀ báyìí tí mo ti ń fẹ́ èmi kò mọ bá ṣe ń tọ́jú ọkùnrin mi mọ ibi tí mo máa rìn sí mo mọ nǹkan tí mo máa ṣe mo mọ máa jókòó sáyè mi ni. Kí ló dé? Dára àwọn tó ń mọ ọmọkùnrin yìí dáadáa wọ́n ń tẹnu mọ́ fún ẹ àánú ẹ̀ ò ṣe mí tó bá bẹ̀rẹ̀ sí mi lálùkì èmi ò sí bẹ́ẹ̀ o. Dara, see, Nuga is our friend. Ọ̀rẹ́ wa ni Adémọwé dada. Ṣùgbọ́n bó ṣe wáyé, obìnrin alákọ̀ọ́kọ́ ó kúrò nílé ẹ̀, obìnrin ẹlẹ́kejì kúrò nílé ẹ̀. Right now, àmọ̀ wà tó wà lọ́wọ́ ẹ̀ o. Torí kò sóbìnrin ní ilé ẹ̀, but I mean, òkú ọdún mẹ́fà ni kò kí ń ṣàjòjì sàré o. Òun náà ló ti sọ sílẹ̀ ǹsìn, ó ní kò sóbìnrin lọ́dọ̀ ẹ̀. Mí ní pé ó wà single, ó dá wà ní. Àwọn yẹn wọ́n ti mú wà tí wọ́n ti kú lọ. Èmi dẹ̀rẹ̀ ọmọ àgbà ni mí. Mo mọ bí mo ṣe lè wùwà tèmi. N bá máa kó sínú ilé ẹ̀ ń sìn. Àwọn méjèèjì ẹ máa mọ bá ṣe máa mọ́wọ́ ara wa tí kò ní fi nù èmi bí ti èmi. Ó ti yé mi. Ọmọbìnrin wọ́n kọ́ fún ẹ̀wù ń pa rẹ̀. Ṣọ́wọ́ ìdájú tí wọ́n lọ ni. Wọ́n ṣe ń yí ẹ síbí ló ń yí wọn sọ́tún. Kí ló dé? I'm tired. Ṣé kí n bá yín gbé bọ́kẹ́tì wá? Kẹ́ fi sunkún. Torí gbogbo gbé tẹ́ǹkẹ́ yìí mi ò tí ì rí omi tó pọ̀ lójú yín. Ẹni tí tẹ́ bá sunkún yẹn tó kún inú bọ́kẹ́tì then màmá pẹ́ take it serious. Ṣé mi ò sọ fún yín? Ẹ jẹ́ wá sọ̀rọ̀ kan fún yín. Ẹ tí ì rí nǹkan kan. By the time tí ẹ bá rí nǹkan tí ojú yín wá yẹn,
Ọlọ́run má jẹ́ kẹ́mi yín lọ sí. Mo dúpẹ́ o, mo wáyé bẹ́ẹ̀ dà ṣe ń wáyé Ọlọ́run, mo sì fọmọ méjì ta mí lọ́rẹ, mo dúpẹ́. Ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ, àkọ́bí mi ò tọ́jú mi, fi mí lẹ̀. Ọmọ Ọlọ́run, mo ṣọ̀rọ̀ mọ́ o, mo gbìyànjú. Má ṣe ní ìbálẹ́jọ́ aburú fún mi o, má ṣe ní ìbálẹ́jọ́ aburú fún mi Ọlọ́run, má fi wọ́n bí mi o. Ṣàánú mi Ọlọ́run, mo gba kádàrá mi, mo gba kádàrá mi o, mo gba kádàrá mi. Ọkọ mi. Báwo ló ṣe ń ṣe yín bẹ́ẹ̀? Mo ti lọ jáka mọ́tò, mo ní pé débi báyìí sá sódà máa tẹ̀ dín lọ sí bẹ́ẹ̀. Ẹ dájú, mami. Ẹ gbà mí ọ̀tá ló wà lé. Mami, tó torí ó lè má ṣe báyìí fún ẹjọ́ mami. Èmi ní kò ló máa wú mami ẹjọ́. Mami ẹjọ́, mami ẹ̀dìdì, mami. Mami ẹjọ́, mami ẹjọ́. Ẹ gbà mí ọ́, mami. Tolú, ta ló tún rò pé a lè pè báyìí? Ìgbà tá dẹ̀ ti gbé mọ́mì lọ sí mọ́ṣúárì àti pẹ̀gbọ́n ẹ̀ kó gbé kọ̀. Ta la fẹ́ pè? Ṣé ọ̀kọ̀ọ̀kan náà tí mo mọ̀ ta lè pè? Torí àtìgbà tí dádì wa ti kú náà ni àwọn fámìlì wọn ti jìnnà sí wa. Èmi àtẹ̀gbọ́n mi nìkan náà la máa wà. Ṣùgbọ́rọ̀ sọmọ ní dára báyìí. Pẹ̀lú gbogbo bó ṣe mọ̀ pé òun àtàbúrò òun nìkan àti mú mi náà làwọn jọ wà tí yòókù tún gbàgbélé tí yòókù gbàgbélé pọ̀ má fi ẹ̀kún ṣe ra ilé ṣe o má fi ẹ̀kún ṣe ra ilé ṣe ojú ẹ̀ ló ti wú yìí o ilé ayé ilé asán ni o àfọwọ́bà fi ilẹ̀ lọ ni o. Nítorí a ní ìdá ti fi ilẹ̀ bo àṣírí mọ́mìnà. Bẹ́ẹ̀ ni o. Ike mo. Ẹ gbà mí òkú àbáláyé. Lẹ́ṣẹ̀ tó ń gbóyin. Sọ pé olóore mọ̀nà dé. Lẹ́sìn. Dára! Dára! Ládùúgbò bí mo ṣe pè é pé o ò gbé kọ́ mi, o ò rí tán kọ́ mi. Lẹ́nu òṣìṣàn ó tún wẹ́kù wá. Kékeré kí ló kó sí? Ṣọ́mọ ni wọ̀ yìí. Àbí o máa sọ wípé wọn ò jíṣẹ́ fún ẹ bí mo ṣe ń wá sí ilé ẹ tí mò ń pòyì ilé ẹ pé mo wá ẹ wá, wọn ò jíṣẹ́ fún ẹ. Ó yá mo tún pè é o kàn kọ́ọ̀tì mi ni mi ìmọ̀ bóyá o ṣe ti blọ́ọ̀kù mi. Ìkà ní ọ̀dájú ọmọ ní ẹ ìkà. Wàláhì yóò ṣí ọmọ. Ẹ má bínú. Ẹ jẹ́ ká dúpẹ́. No, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ó fẹ́ sọ̀rọ̀. Má bínú, màmí. Kí ló wí náà? Ó ń béèrè màámi. No, ó ń béèrè màámi. Ìyá tó jìyà tó jíṣẹ́ lé ẹ lórí. Tó jẹ́ pé gbogbo owó tó yẹ kó fi rán èmi fúnra mi gan lọ sí skul, orí ẹ ló ná sí. Ó fi sílẹ̀, ó pàtì èlò títí tó fi kú. Ó wá padà bọ̀ ń bíbẹ̀, ó ń béèrè màámi. Ẹ jọ̀ọ́ màámi wo ló béèrè? Ó yà mí lẹ́nu o, òun là ń bí yẹn. Òun là ń bí. Màámi ti kú. Wọ́n ìkú. Màámi ti kú. Ọjọ́ bọ́dẹ àti gbọ́dọ̀ ọjọ́ ìnáwó. Nuga, ṣorí tójú bá ń ṣe ìpín, èèyàn máa ń yọ́ bá wọn fi hàn ojú ni. You cannot have a wife at home with a sudden punching bag. And then you turn yourself to an animal.
that is the main reason two marriages fi crash mẹ́ lórí ìgbéyàwó tá a náwó tá a nọ́ra tá a lọ dọ̀bálẹ̀ dọ̀ gbogbo ẹ̀ méjì ló crash mẹ́ lórí kóun náà obìnrin. Yomi, can you just stop? O jí láàárọ̀ kùtù o mú fóònù bẹ̀rẹ̀ sí ní bá mi sọ̀rọ̀ ẹni àwọn torí mo nà ìyàwó mi. Jọ ń torí ọ̀nà ìjọ òde mi ever pè é rí tí mo kọ́ ẹ bó ṣe máa tolé ẹ̀. I'm the man of this house and it is my wife. Ìyàwó ẹ̀kọ́ ni mo nà náà kí ló wá kún ẹ̀? Má ẹ̀ no tá a bá ń ṣe ọ̀rẹ́ ká máa mọ̀ nǹkan tá à ń ṣe o. Má ẹ̀ fà lẹ́ ayé ẹ̀ pè mí láti bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ ìmọ̀ ṣó yá wèrè ni. Kí ló fọ́ọ̀ṣì náà? Mama, mi ò like it. Stop am. Yomi, stop am. You are not a man. You don't have every right. Òkú ayé lọkùnrin tó na obìnrin. Tíjà bá wọn ẹja fèsì àwọn ọkùnrin ẹgbẹ́ ẹja bára wa fà. It takes a stupid man to raise his hand and hit a woman. An animalistic behaviour ni. Ẹ tó ń pa tó ń kẹ́yìn ẹ̀ ságbà ló ń ṣerú ẹ̀. Wọ́n kí ló ń sọ tí ò dùn lẹ́nu ẹ̀? Ìtí bá lè bá ẹ sọ ta ló fẹ́ bá ẹ sọ. You don't have the right to do that rubbish. Mi yé na ìyàwó ẹ mọ́. Kì í ṣe ẹrú ẹ̀ ìyàwó ló pé. Ọ̀gá ọ̀dà pé òrìà mò ń bá ẹ ṣeré àbí torí mo dúró sórí fún mò ń bá ẹ sọ̀rọ̀. Láyé ẹ̀ nílé ayé ẹ̀ ni mo ń sọ fún ẹ má ẹ bá pè mí mọ́ láti bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀. Tó máa bíjà àwọ̀dà bó máa bò bí àmọ̀ nípa ẹ bí àmọ̀ nínú ẹ̀ pa tí àwọn tí ẹ bá ń ṣe ẹni ẹ̀ tó ń gba nonsense fèmí sílẹ̀ náà wọ́n ló bá mi sanwó orí ẹ̀ ní kí ló kún ẹ náà. Let today be the first and the last day you will ever pick a phone to call me again. Mi tí wọ́n pè ní tani ẹ sì mi ò ní ìjọ lẹ́kùn òun gàrí mi tí mi fi lè pè é ní alóṣèlú tí ò dá ọlọ́mù wọn ṣe kí ni kàn. Get off my phone. If I'm blocking you right away. Èmi ló cut phone létí máa pe fóònù ẹ̀yẹn palẹ̀ ni. Máa pe ẹ̀gbọ́n sẹ́ẹ̀ èyí ló pè. Kò lè block mi nígbà tí ó wọ wéré nígbà block yìí máa block mi. Oúnjẹ tí mò ń sè ó ti ready and again tó wáyé pé lórí ọ̀rọ̀ ìyàwó yín ni ọkùnrin mi ṣe ń bá yín sọ̀rọ̀ wọ́n ṣe bóyá kẹ́ ẹ̀ handle ẹ̀ lélẹ́yìn. àbúrò yẹn sọ́jà wẹ̀rẹ̀ ni bí láì say you dey mad ó jà wẹ̀rẹ̀ ṣá ó dà kó o máa kó kúrò léèlé ni wàláì tó bá máa ní mo ná lórí burúkú yẹn tí ó jáde lé kíyàwó lé kó jí lára kó jáde lé kó má dágbére fọ́kọ ẹ̀ wàá bá mi bí báyìí tó bá bí wọ́n da oúnjẹ ẹ̀ máa kó jiná àbí kó fi ọjà máa pa ẹ́ gbogbo ẹlẹ́yàwó rẹ̀ fẹ́ tó bá wù ẹ́ tí wọ́n yẹn sọ fún ẹ wàá lọ pàdé kó máa bá yí ẹ jẹ́ learn how to talk to a man learn how to be a good woman ọkùnrin ò nínú ẹ torí ẹ bá pẹ́ tó mọ̀ nǹkan tó ń ṣe. Love me jẹ́jẹ́, love me tender o, nínú ìyẹ̀wù rẹ̀ kí má gbàràdà o. Nùgà bó ṣe yẹ kó rí gangan nìyẹn o. Nùgà bó ṣe yẹ kó rí gangan nìyẹn fa. Kí ló lè fa gbàgbàgbà? Kí ló lè fa gbòsgbòsgbà? Kí ló lè fa gbàgbàgbà? Mọ́mì ti kú. Ṣó ya wèrè ní kí ni mo bí ẹ́ kí ló dá mi lò? Mo ní nípa ọtí bọ̀! Ọ̀gá jọ má bẹ̀rẹ̀. Ṣó jáwèrè ní? Ó jáwèrè ní? Èmi ni mo ṣe wàhálà. Ọkọ̀ ṣe drama ni kó máa bí ẹ̀dá jíde kó máa mi sọ nọ́ọ̀sẹ̀ tó sọ ẹ̀. Obìnrin mẹ́rin ló máa jí ilé tó máa walk out of the house tó ní dáná fún ẹ̀kọ́ tó lọ. Wà á jẹ́ mo tún bí ẹ o tún ní gan. Mo ń ṣàkóso ọ̀gbẹ́ bàjẹ́. Nọ́ọ̀sì. Ọ̀gá ló kọjá fún mi. Kí lè jẹ́ ṣé bẹ́ẹ̀ ṣe ń nà ọ́ nìyẹn ni? Bọ́jà fún mi. Ẹ má bínú. Dára. Kí ló ṣẹlẹ̀? Dára o. Ẹ bá mi yẹ̀ wọ́n wò lápá. Dára. Ẹ kúrò tán ó yá sáà dìde ó yá dìde kí ló sọ pé ó ṣe mọ́. Dára. Dára ó yá dìde wọ́n bí ẹ pẹ́ sí òní. Dára! Dára! Mo gbé o. Ó ṣàpá tẹ̀lé mi. Dára! Ibo lẹ ti ń bọ̀ kí lẹ ṣe fún nígbà tẹ̀ ń bọ̀. Dára! Dára! Dára!
Nítorí pé mo nífẹ̀ẹ́ yín ni mo ṣe fẹ́ sọ nǹkan tí mo fẹ́ sọ fún yín. Kí lẹ fẹ́ sọ? Aunty Dara, ẹ jọ̀ọ́, please don't marry my brother. Ṣé kò sí? Kí lẹ rí àti ṣé mo ṣe ẹ̀mí? Rárá o, ẹ ṣe mí o. Ẹ wo bí bọ́dà mi ṣe máa ń treat àwọn obìnrin, òun ṣe nǹkan tí mo nífẹ̀ẹ́ sí. Mo tẹ̀lé obìnrin ló jẹ́ kí n sọ fún yín. Ẹ wo tẹ́ bá fẹ́ bọ́dà mi, ẹ lè rí dùnú kankan bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ìyá bí mi. But mo ti ń fẹ́ bọ́dà yín lọ. Mo dẹ̀ ń rí dùnú níbi tí mo wà yìí. Mi ò complain, kò ṣe nǹkankan fún mi, èmi náà ò dẹ̀ ṣe nǹkankan fún. Ìtẹ́ wá ń sọ yìí kò yé mi. Ok, ẹ jẹ́ kí n láàyè. Ẹ wo bí bọ́dà mi ṣe wà yẹn, wọ́n ní anger problem. Kí wọ́n tó fẹ́ yín, wọ́n ti fẹ́ àwọn obìnrin méjì kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé wọ́n máa lù wọ́n láàárọ̀, lù wọ́n lọ́sàn-án, lù wọ́n lálẹ́ táwọn yẹn fi kó kúrò. And a dẹ̀ ti try láti control kìíní, àárí control, even nígbà tí mọ́mí àti dáàdì wà láyé. Wọ́n gbìyànjú gan-an, àmọ́ kò stop. And tó bá máa treat yín mi ò ní láìkẹ́, ojú mi ò ní ìgbà tó rẹ̀ mọ́ yín ní pé kẹ́ má fẹ́ wọn. Lórí ọ̀rọ̀ àwọn méjì tó lọ, mo mọ̀ ń pa ẹ̀. Ọlọ́run ló mọ orúwà tí wọ́n wù. Ṣé wí kò sí nǹkan tí ìfẹ́ ò lè ṣe? Wọ́n nífẹ̀ẹ́ Nuga dẹ̀ nífẹ̀ẹ́ mi. So ẹ wo ẹ gbàgbé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ìfẹ́ máa yí padà, ó máa change. Ok, ẹ jẹ́ kí n tún ṣàlàyé fún yín kó lè yé yín dáadáa. Bọ́dà mi, ó ní anger problem. Any little thing báyìí, wọ́n máa bínú ni. And báwo bó ṣe rí ọ̀rọ̀ yìí kò jọjú lásán. And it's not something you can control. It's beyond your power. Bẹ́ẹ̀ ṣe rí mi ò kí ń gbé sára mi kọjá mọ́ṣáláṣí. Mi ò ní wàhálà, mi ò kí ń wájà. So bí bó ṣe wà yẹn, ibi tó bá ní kí n jókòó sí mo máa ń jókòó sí. Kò sí nǹkan tó ní kí n ṣe tí mo máa yí padà. So kò sí nǹkan tó fẹ́ fàbínú fún. Àwọn kíní yìí náà, ọmọ Ọlọ́run ló mọ nǹkan tó ti ṣe fún náà tó ti trigger anger, tó ti bẹ̀rẹ̀ sí ní ṣìwàwò. Àmọ́ èmi kò sí nǹkan tó ní kí n ṣe tí mi ò ní ṣe. So gbogbo yẹn ò ń ṣe. Aunty Dara, ó ní anger problem. Irú èmi tí mo jẹ́ àbúrò wọn. Tẹ́ bá kún advice bọ̀dá mi àbúrò eré ìrìn jù, the next thing wọ́n ti bínú. Please don't marry him. Ẹ jọ̀ọ́ ẹ má fi wọn. Again, ẹ mọ̀ pé obìnrin gidi nìyàn. Tẹ́ bá fi bọ̀dá mi lẹ̀ tẹ́ bá fẹ́ wọn, ẹ máa rí ọkùnrin gidi. Ẹ má worry. Wọ́n Nuga máa change. Ó tẹ̀ tí ń change. Ó ti ń change, èmi kan ti ń rí lára ẹ̀. Aunty Dara, my brother cannot change. Ọmọ tí ń sọ yìí, ṣé nǹkan mi wà ń bẹ̀ tẹ́ ẹ sọ fún mi? Please don't worry my brother, please. Àbí ẹ fẹ́ kí n fún yín ní nǹkan? Bí àmì ò lè ń ṣe déédéé o. Màá fún yín sí, tó bá jówó ni bí àkí máa fún yín lówó sí. Mi ìfẹ́ owó ẹ̀kọ́ máa ń fẹ́ bọ́dà mi ẹ jọ. Ọ̀dà nǹkan mi ẹ mú nǹkan mo ti ń ṣe makeup mi sí, ẹ lọ nílé kẹ lọ múra, ẹ jẹ́ ká jáde. Aunty Dara, tí ẹ bá fẹ́ bọ́dà mi, anything tó bá comes up níbẹ̀, mi ní dá sí. Ọ̀sán náà, ó ní pé káwá bò wù dàgbẹ́, káàkiri lè wù ọkọ̀ mi báyìí. Mo fẹ́ fún lówó, kí mi tọ́jú ìyàwó. Kí lè rí máa mi báyìí? Àbọ̀ òrìrì jìnnà. Bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ni náà ń wo mi ló ti wọ́n. Regina ló wá di ẹni tó ń ṣakọ. Regina ló wá di ẹni tó ń wọṣọ, tó wá ń wọ àwọn aṣọ tó máa fún ẹ. Tí gbogbo àwọn kíndìn àwọn máa yọ báyìí. A máa ṣakọ káàkiri, a máa rìn, a máa wọ bàtà gíga, a máa ṣe bíi pé òun nìkan ni kí ló dé kí ló ṣẹlẹ̀. Ní ọmọ Ìgbò lásán tó jẹ́ pé àwọn ọmọ nílùú tó jẹ́ ká máa rí owó, àárí owó, ọmọ Ìgbò lásán wá dé bíbà, ó wá ń ṣọ̀gálé wa lórí torí pé ó lówó, torí pé ó lọ sẹ́kọ̀ọ́. Mo gbọ́ pé Èkó tó tún wá lọ yẹn tó lọ lówó yẹn, wọ́n ní ẹni tó ń fẹ́ olówó kan ni, wọ́n tún wá ní Yorùbá ni. Ó mà ní lọ́ọ̀kù, ó dà. Lọ́ọ̀kù wo ni? Bóyá fọmọ Yorùbá yẹn mo pa máa ń ṣèkẹ́ obìnrin yẹn, mo ní lọ́ọ̀kù. Ọmọ Ìgbò àti Yorùbá, ṣé ó jẹ́ kó rí bẹ́ẹ̀?
ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀ ṣé kìí ṣe irú èèyàn bẹ́ẹ̀ yẹn ló jẹ́ kó fẹ́ ṣé mo nǹkan tèmi ti ń rò sí mo wọ́n bí mo ṣe máa tán Regina bí màá ṣe mọ́lẹ̀ tó máa mú èmi lọ sẹ́kọ̀ọ́ tí màá lò ní owó tó máa fún mi ní kò tẹ̀ ní láti fún mi lọ́kọ tí n bá débẹ̀ mo mọ̀ kó máa rọ́kọ tèmi olówó dẹ̀ ni olówó tó máa fowó mọ́ mi tó máa fowó kẹ́ mi tó máa fún mi ní owó tó jẹ́ pé tí mo bá ní owó yẹn tán tí bá máa padà wá síbí báyìí máa wá tọ́jú màámi máa ra gbogbo nǹkan tí màámi bá fẹ́ ṣorí wà tí màámi máa gbé lọ sí lórí. ẹ jẹ́ ká jọ pé lọ sí hospital. ẹ wá yóò mi. ọ̀rẹ́ ti balẹ̀ ohun ẹ̀dùn ó ṣàní ká máa tẹ̀lé òun bọ̀ ká máa tẹ̀lé òun wọn lè dá wálé ṣé torí bí wọ́n máa ṣe bẹ́ẹ̀ wọn wọn ni lórúkọ tèmi àti tìlé mi ó máa ṣí ẹ̀ wọ́n. ọkọ̀ náà ẹ jẹ́ ká gbé. àǹtí ìjọ ó gbé yọ̀ mí. orí ti di níta tí fúlọ́kù. ọmọ náà nunca possibilita for nobody only cause you. Rora she. Kupa ojú àwọn ọba fọ́ balabala ni ó máa wò káyé o ojú wa lè rorò apọ́n bíi Apollo and whereas kò máa sí àkókò. Ọmọ ọgbọ́n gbọ́dọ̀ mi o.